Àkàndá o àní ìkáyé káàfàtà ọ̀kan nínú àwọn òrìṣà ìlàrẹ́ tó paradà tó wá dé èèyàn mo dé o ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ bí o kẹ́ ẹ wá gbọ́ ìdí pàtàkì tí wọ́n fi mú olóyè Sunday Igboho ní orílẹ̀-èdè Republic of Benin torí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye là ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ là ń pọ̀ àwọn kan wí pé tí ló lo fake passport orílẹ̀-èdè ọ̀hún ó ní wọ́n ṣe mú nígbà táwọn míín sì sọ wípé tí ló bọ ọlọ́pàá jà ní airport ó ní wọ́n ṣe mú o àwọn kan tiẹ̀ ṣàlàyé wípé Ọláyẹmí Kòìkí ń ló dá Sunday Igboho nígbà táwọn kan fi ṣe ẹlẹ́yà wípé wí ẹ̀ ń lọ sunkún àmọ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò olóyè Sunday Igboho gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé àti bí ìyàwó olóyè Sunday Igboho bóun náà ṣe ṣàlàyé wọ́n jẹ́ yé wa o wípé olóyè Sunday Igboho wọn mú pẹ̀lú fake passport o kò sì bọ́ ọlọ́pàá kankan jà Ọláyẹmí Kòìkí ò sì dá pé èrò òsì sunko lọ́jọ́ táwọn wí ìyàwó olóyè Sunday Igboho ó ṣàlàyé fún wa ó ní àwọn mẹ́rin làwọn jọ kọ̀wọ́ rìn wọ airport Republic of Benin nínú àwọn mẹ́rin yìí àwọn méjì ń lọ sí Dubai ohun àtọkọ àwọn lọ sí Germany àwọn sì dọ́dọ̀ immigration tó yẹ kó yẹ àwọn wò ó yẹ passport wọn wò kò sì sọ nǹkan ju pé ó stamp ẹ lọ pé wọ́n yege láti máa lọ ó ní báwọn sì tẹ̀síwájú nínú èrò àjẹ àwọn lọkọ̀ ń sọ wípé òun fẹ́ lọ sí tọ́lẹ̀tì láti lọ rèé ṣe gá tọ́lẹ̀tì lọkọ̀ ń lọ tí immigration tún pòun padà pé arábìnrin dákun wá o mo fẹ́ yẹ passport ẹ wò lẹ́ẹ̀kan ó ní òun sì súnmọ́ tó lóun ò ṣe ń tù débi tó ń fi máa kíyè sẹ́yìn kúlé bí immigration yìí ṣe gba passport ó bẹ̀rẹ̀ sí yẹ̀ wò ló bá gbé ìwé kan jáde ó wò wé yìí ó wò ojú wọn ó wò passport ó bá gbé arábìnrin ohun tó ṣẹlẹ̀ wípé ẹ lè lọ bí kankan mọ́ torí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi orúkọ yín ránṣẹ́ sí wa pé wanted ní ìyàwó olóyè Sunday Igboho bá kí fóònù mọ́lẹ̀ pé olóyè ẹ má ti jáde ní tọ́lẹ̀tì tẹ́ wa torí nǹkan báyìí immigration officer sọ olóyè Sunday Igboho wá sọ wípé ìyàwó mi ní ẹ̀ n ò lè fẹ́ sílẹ̀ àti wípé àyè sọ̀daràn ohun tó bá ṣẹlẹ̀ jẹ́ ń jáde sí wọn olóyè Sunday Igboho wá jáde o nígbà tó jáde wọ́n bá hẹ́ o wọ́n ní ọ̀daràn ni ibi tí wọ́n ti ń fọ̀rọ̀ yìí lọ́wọ́ àfi bàgẹ́ tí helicopter kan dédé balẹ̀ láti ìlú Àbújá wọ́n ní Buhari wọn ló pé kí wọ́n máa gbé olóyè Sunday Igboho bọ̀ àwọn ọmọ Yorùbá tó wà ní airport yìí wọ́n yarí olóyè Sunday Igboho èyí sọ̀daràn wọ́n bá bẹ̀rẹ̀ sí fọ ọ̀rọ̀ yìí ká tó wí ká tó fọ̀ ká tó wí òkùnkùn ti kàjákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti mú olóyè Sunday Igboho àwọn tí ò sì mọ̀ dí ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ ohun tó wù wọ́n sọ̀sọ̀kúsọ kí ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kó yé eyín wípé Ọláyẹmí Kòìkí kò mú nǹkan kan nípa ọ̀rọ̀ Sunday Igboho pé ẹ̀dẹ̀kẹ̀rẹ́ ewé Sunday Igboho òsùnkò ẹ má gbàgbé ohun tí Yorùbá sọ wípé àtàkùrọ̀ wọnú àdó kò mà lè mú ọmọ ẹ̀ wọ̀ bẹ́ẹ̀ kò lè mú ayé ẹ lọ nítorí wípé bí ewé olóyè Sunday Igboho bá sunko kí ló dé tí immigration officer tó fi dá Sunday Igboho múlẹ̀ nígbà tó kọ́kọ́ gba ọ̀dọ̀ ẹ̀ kọjá kí ló dé tó fi stamp passport ẹ̀ wípé ó yege láti máa lọ bí ewé ẹ̀ bá sunko kò ní rí bẹ́ẹ̀ àmọ́ àkíyèsí mo fẹ́ kẹ́ ẹ ṣe ó ní wípé iṣẹ́ tó ń bẹ lára lóyè Sunday Igboho ó ti ṣiṣẹ́ iṣẹ́ yìí gan ló dáàbò bò tó sì dáàbò bò àwọn tí wọ́n bá wà ní sàkání ẹ̀ àmọ́ nítorí wípé ó fi ìyàwó ẹ̀ sílẹ̀ ó gba tọ́lẹ̀tì iṣẹ́ ò sí lára ìyàwó ẹ̀ ìdí nìyí tí wọ́n fi padà pè ìyàwó ẹ̀ padà pé kó padà wá ẹ má gbàgbé nígbà tó lóyè Sunday Igboho àti ìyàwó ẹ̀ jọ àpapọ̀ wọn rántí láti pè ìyàwó ẹ̀ padà wọn rántí láti pè lóyè Sunday Igboho padà ṣètìwárí pẹ́wẹ́ sì ń bẹ ògùn sì wà ọlọ́run ọba mi ò kúrò ní òkè bàbá mi ń ṣiṣẹ́ àti pé Ọláyẹmí Kòìkí tẹ́pẹ́ òun ló da olóyè Sunday Igboho kìí sóhun sọ Ọláyẹmí Kòìkí sóhun ni Buhari tó fi orúkọ olóyè Sunday Igboho ránṣẹ́ sí airport Republic of Benin pé àwọn ń wá olóyè Sunday Igboho ẹ má gbàgbé pé ìjọba Buhari wọ́n ti fi orúkọ olóyè Sunday Igboho sọ́wọ́ sí gbogbo orílẹ̀-èdè tó yẹ orílẹ̀-èdè Nàìjíríà po wípé àwọn ń wá olóyè Sunday Igboho tí wọ́n mọ̀ wípé bí ó bá tiẹ̀ lọ sí orílẹ̀-èdè Germany tàbí èyíkéyìí nínú orílẹ̀-èdè lókè òkun ibìkan ni ó ti fò ìdí nìyí tí wọ́n fi orúkọ ẹ̀ ránṣẹ́ o pé bí wọ́n bá kófìrí ẹni tó jọ olóyè Sunday Igboho tàbí tó orúkọ ẹjọ́ ti sọ olóyè Sunday Igboho kí wọ́n mú irú ẹni bẹ́ẹ̀ ṣọwọ́ sáwọn ẹ̀wà pọ̀ Ọláyẹmí Kòìkí wọn náà dọ olóyè Sunday Igboho ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ já ṣe làákàyè ẹ̀yin ọmọ Yorùbá ẹ já ṣe làákàyè o ẹ má gbàgbé o láti subscribe sí Àkàndá Ìbẹ̀rù lórí YouTube
ẹ má tún gbàgbé láti like Facebook page mi eré kó jẹ́ ti gbogbo ẹni tó bá ń fẹ́ mi fún rẹ o ẹni tó bá sì robi rò mí onítọ̀hún ò ní kú síbi tí aṣọ rẹ̀ wà ó dàbọ̀.